Ẹ káàbọ̀ sórí ìkànnì Lady K ìfẹ́ olúwa. Mo kí gbogbo ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mi á kú sí mi èní. Á dẹ̀ kú bó ṣe ń lọ ní ìlú Nàìjíríà. Á kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ, á kú gbogbo rògbòdìyàn lọ́tùn lósì. Lórí ọ̀rọ̀ àwọn kidnapper pẹ̀lú àwọn tí wọ́n kó. Ṣé gbogbo wa náà ti rí báyìí sìn? Níjọ́ kìíní àná, a ní kíní ìmákárì ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ẹ tètè jẹ́ amúra o. Ẹ tètè jẹ́ ká múra o. À ń gbọ́ pé wọ́n lọ kó wọn ní Kano. À ń gbọ́ pé wọ́n lọ pa wọ́n ní Benue. À ń gbọ́ pé wọ́n lọ pa wọ́n ní Sokoto. À ń gbọ́ ìṣẹ̀lẹ̀ láburú lóríṣiríṣi. Ṣé ti rẹ́nu lẹ̀, ṣé ti rẹ́nu ọkọ́? Ṣé ti gbọ́ nǹkan tí Gumi sọ? Ṣé pé Gumi ṣì wà lù? Ṣé pé Gumi ṣì wà lù? Ní ìjọ Friday ni wọ́n lọ kó àwọn ọmọ ní Ogbomosho. Ní ìjọ Friday ni wọ́n lọ kó àwọn ọmọ àti àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n kó akẹ́kọ̀ọ́, wọ́n kó olùkọ́, wọ́n kó principal ní Ogbomosho. Wọ́n kó àwọn ọmọ kéékèèké, wọ́n kó ọmọ tó mu ọyàn lọ́wọ́. Ní Ọ̀yọ́ state tí a ti ní akíkanjú ọkùnrin ogun tí ń ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ní Ọ̀yọ́ state tí a ti ní akíkanjú. Ilẹ̀ Yorùbá wá dé ilẹ̀ tó ní ọkọ́ tí ò lè roko. Látara wípé àwọn olórí wa nílẹ̀ Yorùbá wọ́n mú ọwọ́ Sunday ọmọ Adéyẹmọ wọ́n kó báyìí. Wọn ò jẹ́ kó lè lọ́wọ́ débi tó máa gbà wá. Wọn ò fi àyè sílẹ̀ fún ọmọ Adéyẹmọ láti dáàbò bolẹ̀ wa. Láì ṣe pé kò sí akíkanjú ọkùnrin ogun. Wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ. Gumi wá bọ́ síta wá sọ̀rọ̀. Gumi ní jẹ́ǹtẹ̀ ìbá Plea fún wa lẹ́sẹẹsẹ because inú kọ̀ tí ẹ̀ ń bí èmi. Tí n bá ní kí n sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, màá kàn máa ṣépè fún Tinubu nípa yẹ ò lè dà, àtúbọ̀tán ò lè sunwọ̀n bó bá kù ìṣẹ́jú kan kó jáde láyé. Rádaràdá règbèrègbè. Rádaràdá rédèrèdè ló máa gbẹ̀yìn ayé gbogbo wọn. Má dẹ̀ sọ reason. Wọ́n lọ́mọ ẹni ò ní ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀bẹ̀ ká filẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. Ọmọ tí ẹ filẹ̀kẹ̀ sí nídìí, ilẹ̀kẹ̀ ti já kutukutu o. Ilẹ̀kẹ̀ ti já kò pé mọ́. Ká má ní èèyàn ó sàn ju pa léèyàn, ìyà ń jẹ wá lọ. Kí láǹfààní wípé gbogbo yín fọkàn sí pé tí Tinubu bá débẹ̀ ìyà ò ní jẹ̀ràn Yorùbá mọ́ tó jẹ́ pásìkò yẹn gangan nìran Yorùbá wà nínú ìgbèkùn. Kọ́mọ lọ́dọọdẹ release security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho owó kan wọn release ẹ̀. Kì í sì ṣe pé tó bá ti kó àwọn èèyàn ẹni owó tẹ máa lọ fi gbà àwọn ẹni sílẹ̀. Àwọn èèyàn ló máa ṣe fundraise kiri lórí social media. Àtúnfi bí ẹ̀yin senator bẹ́ẹ̀ tún ṣe máa fi àwọn tí wọ́n kidnap parọ́ fi kó owó jẹ. Kí láǹfààní yín? Ṣé bàbá Tinubu tí wọ́n sọ fún wa wípé àwọn tó tọ́ agbára àwọn gbé, ṣé agbára wọn ò gbé mọ́ ni? Tí agbára wọn ò bá gbé mọ́, kó tú wa sílẹ̀ kó ní kálukú lọ́lọ́ ẹ̀. Ẹ já ọkọ̀ wo àwọn fídíò sí náà. Ẹ bá mi pín ètò yìí. Àwọn ọ̀rọ̀ kidnapper yẹn pẹ̀lú tó ń ṣe fún àwọn èèyàn ó ń wúwo lẹ́nu ti tèmi Lady K láti máa sọ because nǹkan ìbànújẹ́ ni. Olúwẹ̀ ti jòkó sí kọ̀rọ̀ yàrá pariwo títí ààrí kókó. Ààrẹ jẹ́ àrómira. Òun ló ṣe sú èmi báyìí láti máa wá pariwo ọ̀rọ̀ kidnapper. Ẹ jẹ́ àkọ́kọ́ jọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tíṣà. I'm working at First Baptist Church Ogbomosho, area. Yesterday, the Shepherd Home people came to our school, and we are making now both the teachers and the children. We are all here. We need help from the government and the state government, both the church, First Baptist Church, Yawata, and the community. We need your help so that these people will release
Jesus, please help us. Please help us. We need help from our president. We need help from our president. Tinubu, please help us. Our state government. Engineer Shayimakide, please. And both the Nigerian Christians, please help us. Please help us. Oh. The children are here, they are crying so that we will not waste our life. Please help us. Oh. We need your help. Help us. Oh. Don't neglect us. Oh. Ẹjọ́ torí t'Ọlọ́run ìjọ la fẹ́ ṣe léyìí dà. Ṣèyí Mákindé dé wà l'Ọ́yọ́ state tí irú eléyìí fi ṣẹlẹ̀ ní àkàtà gọ́vnà Ṣèyí Mákindé tí a dẹ̀ ti ń gbọ́ wìnìwìnì wípé gbogbo ilẹ̀ Yorùbá ló sì ti máa kárí ilé. Ẹja play mi ó yá ta ló pè mí 1 minute ẹjọ́ má bínú ti sú mi ẹ má bínú ọ̀rọ̀ Nàìjíríà ti sú mi. Now principal yo. Mrs. Alamo, FR. I am the principal of Community High School, Esiele, in Orire local government of Oyo State. On Friday around 9:30. Láàárọ̀ ni o. By a certain group of people. Kì í ṣalẹ́ o tó dẹ̀ fi kó gbogbo wọn látàwọn ọmọ tí ó dẹ̀ sí àwọn ọlọ́pàá tó lè sáré lọ rescue wọn. As well. And we have been here since Friday. I am making this video to ask for help from everyone, starting from the federal government of Nigeria and Oyo State government, Engineer Seyi Makinde, the Christian Association of Nigeria, and all well-meaning Nigerians, that they should come to our help and settle this thing peacefully so that our lives will not be lost. Thank you very much. Ẹ jọ̀ọ́ kí la fẹ́ ṣe fún àwọn ìjọba wa? Báwo la ṣe débi tá dé nílùú Nàìjíríà? Báwo la ṣe dé ibi tá dé? Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Báwo la ṣe débi tá dé ní Nàìjíríà? Àwọn ọmọ kékèké wà nínú igbó báyìí o. Látijọ́ Friday o. Wọn ò ní jẹ, wọn ò ní mu o. Ẹ̀fọn á máa jẹ wọ́n mọ́nu gbóǹbẹ̀ o. Méjì ò bá kọjá ó lè ṣàn mí ìjẹnu wọn o. Àwọn olórí wa dẹ̀ wà nínú ilé. Wọ́n sùn sínú AC. Wọ́n ṣí AC sórí. Ọkàn wọn dẹ̀ balẹ̀, ìyà dẹ̀ ń jẹ Nigerians tó tó yìí. Gumi wá bọ́ta. Lẹ́yìn gbogbo eléyìí, Gumi wá sọ̀rọ̀. Bàbá Tinubu, òótọ́ ẹ̀yin kọ́ lẹ bàjẹ́ débi tó dé. Ṣùgbọ́n ìtẹ́yìn náà ṣe ń bẹ̀. History ò ní gbàgbé yín. History ò ní gbàgbé yín bàbá Tinubu yìí tẹ́ ṣe níbẹ̀. Ẹ jẹ́ a jọ gbọ́ nǹkan tí Gumi sọ. Ẹ wo ọ̀rọ̀ burúkú. Gumi nítorí Nàìjíríà ò bìkítà fún wọn ló fà. Ó ní kí kidnap tó kidnap àwọn ọmọ kó lè bá a fi lówó lọ́wọ́ ní. Bàbá Tinubu wèrè lẹ́jọ́ sà. Wèrè gidi. Àkókò joyò sọ́jú mojo yẹnu mi ò kálù lọ. Téèyàn wò sòsò pẹ̀lú nǹkan tí ẹ ò ṣẹlẹ̀ sí àwọn èèyàn. Bí àwọn èèyàn ṣe rí ìnira ẹgbẹ́ owó tó ń kidnap yẹn ṣé wọ́n ń gbádùn ni. Kó máa fi àwọn kan sínú ìdè inú ìnira. Kó máa fi gba ransom lọ́wọ́ yín. Kẹ̀dẹ̀ bá rí kọ̀kọ́ ṣe sí. Kí Gumi kó wá máa sọ fún wa wípé kí kidnap tó ń kidnap àwọn ọmọ school kọ́kọ́ bá lè lówó lọ́wọ́ ni because Nigeria ti kó Boko Haram sínú the press. Ẹ wá ra wúmo tà. Ṣé fẹ́ gbọ́? Láti àárọ̀ mo dẹ̀ jókòó. Laptop mo gbé sẹ́gbẹ̀ẹ́. Mo ní ẹjọ́ ṣe life ni kí n ṣe ni. Àbí record and post. Because a ti pariwo.
no changes. Gbogbo ariwo láàárọ̀ lọ́sàn apariwo Odùduwà nation Odùduwà nation Odùduwà nation apariwo restructuring apariwo kidnapper no changes. Gbogbo ẹ̀ pàbó ni. Ibo lórí èèyàn fẹ́ wú lára fẹ́ yá gágágá sí. Irú prógrámù wo nínú èèyàn fẹ́ dùn sí téèyàn fẹ́ ṣe. Nínú ṣọ́ọ̀bù yìí àwọn ọmọ Yorùbá wọ́n ti wọ bí wọ́n bá mi léèní pé Lady K ṣe rí ohun tó ṣẹlẹ̀ ra ọmọ tó ẹ̀ṣẹ̀ kù bí mo ṣe ń wò sún lélẹ̀. Mo ní ìrònú wọn gan ló wà lára mi tí mo ń rò bí tí mo jókòó sí. Làwọn ènìyàn fi ra ohun tó fẹ́ rà lọ́nà. Because ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe program this time around mo máa respect yín mo gbé fún yín o ẹ máa lọ́kàn o. Because má kọ ìgbà mi báyìí máa ti kó fóònù mi máa pé kí n sẹ́ẹ̀tẹ̀ báyìí má kọ̀ wò pẹ̀lú ọ̀nà gbogbo ariwo tá à ń pa. Nigerian worst sí ni. Yeah, Nigerian worst sí ni. Ẹbí tó sọnù pọ̀ sí ni. Kò dínkù. Kó ló má ṣe gbèyàn nígbé ajá lásán. Gumi adé tún bọ́ síta tún lé fèrè kọ̀kọ̀. A tún sọ̀rọ̀ wọn ò ní kọ̀kọ̀ ṣe sí. Bàbá Tinubu ṣe eré sáwọ́. Ṣé ní ti bá wá ṣe live kọ́lí ìṣò ni màá ṣe. Èpè tí màá gbé yín ṣẹ́ àrọ́mọdọ́mọ yín kò ní forgive yín rán mi. Because màá dídí máa ṣe kọ́lí ìṣò báyìí pé kó máa bá mi wọ gbogbo ẹ̀yin Nigerian politicians lépè ní orúkọ gbogbo àwọn ọmọ tó wà nínú igbó yẹn. Ẹ sọ Nàìjíríà di rádaràda. Bẹ́ẹ̀ fẹ́ gba treatment ìlú òyìnbó bẹ́ẹ̀ fẹ́ bímọ ìlú òyìnbó bórí fọyé ìlú òyìnbó lẹ̀ lọ. Àwọn tí a lọ́pọ̀ àwọn tí wọ́n lọ́pọ̀tunity àti travel kúrò Nàìjíríà ẹ wá sanwó sínú ìdè 1 ìdè 2 ìdè ayérayé. Èdè ní ká máa ṣàdúrà fáwọn pípù yìí. Èèyàn tó bá ti hùwà ìpè tó bá ń ṣàdúrà fún ìpè ló máa mú. Àwọn pípù yìí ti hùwà ìpè. Gbogbo Nigeria politicians bẹ̀rẹ̀ látorí bàbá Jagaba tó bá ní ta ló sọ bẹ́ẹ̀ Lady K mi ò ní mi sọ. Ẹ kú mọ̀ mí. Mo ti bá sọ màá ní mo sọ. Tó bá ní wípé ta ló sọ èmi mo sọ. Bàbá Tinubu olórí burúkú nìyí. Ẹ bá ń ṣí ẹ bá mi jọ̀wọ́ gbòráyé. Mi ò rí wèrè olórí burúkú ọmọ Yorùbá rí tó ṣe ìjọba tó dẹ̀ rí àwọn ìrun ẹ̀ tó kú lọ báyìí tó dẹ̀ ṣe bí pé kòkò òun bíi ti bàbá Ọbásanjọ́ bíi ti bàbá Tinubu mi ìró olórí burúkú ẹ̀dá bẹ́ẹ̀ rí. Ẹ má rò bí ẹni tó bá lówó lọ́wọ́ ó lórúkọ ó nípò kò ṣe olórí burúkú sídáàdì èdè pílẹ̀ lórúkọ yín. Àwọn gangan ni master degree olórí burúkú because owó yẹn ti di ogun sínú ayé wọn. Owó tí gbogbo àwọn Nigerian politicians ní òun ló di ogun sínú ayé wọn tí wọn ò fi lè ṣe ohun tó tọ́ tó yẹ tí làákàyè wọn fi disappear tí wọ́n fi padà di ẹni tó gbé ọpọlọ ikú sórí. Owó ni ẹ máa rí ní ìrẹ́pẹ́ ni tó bá lówó bí àwọn Nigerian politicians yẹn aládánwò èèyàn ni alágbàkó èèyàn ni ẹgbẹ́ kiri mi ò ní mi sọ bẹ́ẹ̀. Tó bá ti dọ̀la kí bàbá Tinubu kó fún mi punishment tó tẹ́ mi lọ́rùn kí wọn Yorùbá ṣàbọ̀. Mi ò wá familiarity kankan. Olórí burúkú ni bàbá Tinubu. Wọ́n lọ́ṣà tí ò bá lè fún tí ò bá lè ṣèyàn bó bá ṣe báyọ̀ tí ò bá lè gbàyọ̀ sorry. Ẹ mú ọ̀rọ̀ ṣe ń kó sí mi lẹ́nu inú bí mi mo kàn control ara mi ni láti àárọ̀. Òòṣà tí ò bá lè gbèyàn á ṣèyàn bó bá ṣe báyọ̀. Bàbá Tinubu your tenure is worst. Títí yìí ló burú jáì. Orí ìjọba bàbá Tinubu ló kú ti ṣojú. Ẹni kó gbé population èèyàn tó ti kú ní Nàìjíríà ní 2023 to now kó gbé síta. Kó wá gbé àwọn tó kú nígbà ayé Buhari ní 8 years kó gbé population wọn síta. Ẹ rí wípé ìyí tó ti kú ní 2023 wọ 2026 wọ́n ti ju tó kú fún odidi 8 years lọ. Ẹ wá lẹ́yìn òṣò lórí burúkú. Ẹni èpè. Ẹ jà gbọ́rọ̀ látẹnu Gumi mi ìfẹ́ kí fídíò ètò jù inú ń bí mi. Inú ń bí mi.
Oh yeah. When you ask a battery of questions, how do you expect me to convince you? Let me step one by one. IPOB is attacking the police, is attacking the army, is attacking INEC, government institutions, killing our men in service. And the herdsmen are kidnapping children, not to kill them, to get money. So how can you compare somebody who's killing our gallant men in the armed forces directly, attacking them, to somebody who's kidnapping children to make money, not to kill them? Look, we need some fairness in what we are doing. Ẹ lọ fún mi ní fídíò àwọn tí IPOB pa tó dẹ̀ yẹ pé innocent ni wọ́n. Àwọn politicians ọ̀bàyéjẹ́ làwọn IPOB ń pa o. Gumi wá bọ́tà ń ṣe wà ló fi sọ̀rọ̀ wípé nínú àwọn IPOB tó ń pààyàn àtàwọn kidnapper tó yẹ pé wọ́n kidnap àwọn ọmọ ẹ̀kọ́ lè fi rówó gbà. Gumi o! Ẹ̀yin àjẹ́ ayé àtọ̀run ẹ pé pa. This is too much. Ẹ pé Gumi pa. Ẹ pé bàbá Tinubu pa. Okay, sanwó sí ẹ̀wọ̀n life imprisonment. Wípé wọ́n fail láti tọ́jú ìlú. Ẹ gbọ́ ohun tí Gumi sọ lẹ́nu. Ẹ̀yin mọ́mì mi, wọ́n lọ́pọ̀ rò ká gbọ́ afẹ́fẹ́ ló fẹ́ lọ. Ẹ wá rajà. Ẹ̀yin tẹ́ bá ní àwọn cream tó wà pa tó máa jẹ́ kí skin yín jáde, ẹ pè mí. Ẹ̀yin tẹ́ bá ní àwọn aṣọ lọ́lọ́kan òjọ̀kan, ẹ pè. Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ wà ní DK Africa Store. Ojú òní tí wà mí ní wáyé tí. Inú ń bí mi. Mi ò dẹ̀ fẹ́ ṣe show máa bèbú. Ṣùgbọ́n òótọ́ wọ́n deserve èébú àti èpè. Ara gbá yamuyamu èpè. Ṣé rí èpè àwọn Nigeria politicians? Kì í ṣe èpè fi Congo bú o. Èpè fi trailer náà du ẹ̀. Òun lè pè tí wọ́n deserve. Gift tí àwọn Nigeria politicians deserve. Òun ni gift èpè trailer. Kí èpè yẹn máa lọ sí bí oríṣi 49 àbọ̀ oríṣi 200. Tí ẹ bá máa fi fún wọn tó rí dé orí 100, ẹ máa rí tó máa ràn wọ́n. Ẹ máa rí tó máa ràn wọ́n. Ẹ wá ra ohun tàǹtà. Gbogbo lówó store. Gbogbo kan ló wà ń bí báyìí. Mi ì fẹ́ rojọ́ jù. Ó dàbọ̀.